sit down there. I sit down. I want to what about sit down there? All right. All right. All right. Wọ́n ti bá wọn yà bọ̀ tẹ́ bá fẹ́ bá wọn yà dúró kọ́tọ́ fi máa wọn dé kọ́ wọn lòmí títorí inú ìlà wà. Tẹ́ bá ti rí wọn ẹ. Tá? Mo ti ṣàlàyé fún wọn. Ìgbà tó bá mẹ́sàgì mi ní WhatsApp. Yóò ṣẹlẹ̀. Oye, Ronke.